ṣe báyìí ara mi dá tí n bá ṣe báyìí ara mi dá tí n bá ṣe báyìí ara mi dá tí n bá ṣe báyìí ara mi dá. Orúkọ mi pọ̀ o, ẹ jẹ́ n fún yín ní péréte ń bẹ̀. Orúkọ mi ni Olóyè Fúnmi Olúmádé tí gbogbo èèyàn mọ̀ sí Ìyá Mẹ́tò ti ìlú Canada. Orúkọ mi ni Ayọ̀ Òjéwòsìn. Èmi ni igbákejì ààrẹ ẹgbẹ́ ọmọ Ìjẹ̀ṣà ní Canada. Àtẹ̀yin tẹ́ ń wakùsà, àtẹ̀yin tẹ́ ní màálù, a máa sọ fáwọn ọmọ yín, ẹ̀yin youth, ẹ má jẹ́ kó jẹ yín máyé o. Èmi ni Chief Mrs. Adéọlá Ilésanmí. Èní ni ọjọ́ kẹfà nínú oṣù keje ọdún tí a wà yìí. Ní Toronto ni a wà báyìí, ní ibi tí wọ́n gbé ń ṣe ọjọ́ àwọn Yorùbá ní ilẹ̀ Canada ní Toronto. Onírúurú àwọn ìlú kéréje ni wọ́n kóra wọn jọ, àti mọ̀lẹ́bí àti ọ̀rẹ́ àti ojúlùmọ̀, pàápàá ni wọ́n dáná tí wọ́n ṣe àsè lóríṣiríṣi. Lónìí àwọn ìlú lóríṣiríṣi ni wọ́n ta àsíá tí wọ́n sì kó ara wọn jọ láti ṣe àjọyọ̀ ọjọ́ ilẹ̀ Yorùbá ní ìlú Toronto. Ní báyìí a ó máa lọ sí ẹ̀ka kọ̀ọ̀kan láti bẹ àwọn ènìyàn wò àti láti ṣe ìwádìí pàtàkì ìpàdé yìí àti àṣeyẹ yìí lẹ́nu àwọn èèyàn. Èmi oníròyìn yín, èmi náà ni Dr. Alaba Àgbàtóògùn. Ẹ jẹ́ ká lọ. Ẹ máa bọ̀ lókè díẹ̀. Ẹ máa bọ̀. Ẹ káàsán. Àgbọ̀yìn. Ẹ rà sà. Ṣé dáadáa la bá yín? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. A kú ọdún yìí, ẹ̀mí wa ṣọ̀pọ̀. Àmín. Ẹ jọ̀ọ́, ǹjẹ́ ẹ lè sọ fún àwọn ènìyàn wa ńlé ìlú tí a tẹ̀dó sí lónìí? Canada làwa wà báyìí. Nínú àṣeyẹ ọjọ́ Yorùbá, ìlú wo gangan ni mo wà báyìí? Wà láàrin Ọ̀wọ̀ Ìpele Ọ̀sẹ́ Descendant Association of Canada. Nínú ọmọ Ọ̀wọ̀ Ìpele Ọ̀sẹ́ Descendant Association yìí, ipò wo ni ẹ̀yin wà sà? Èmi jẹ́ gẹ́gẹ́ bí alága. Gẹ́gẹ́ bí alága. Bẹ́ẹ̀ni, olórí. Ǹjẹ́ ẹ lè sọ díẹ̀ fún wa nípa ẹgbẹ́ yìí? Ìgbà wo la dá sílẹ̀ àti báwo ni àwọn ọmọ ẹgbẹ́ bí wọ́n ṣe tó? A dágbẹ́ yìí sílẹ̀ níbi oṣù mélòó sẹ́yìn, precisely ní December 2023. Òun la inaugurate ẹgbẹ́ yìí tá a ṣe ìpàdé àkọ́kọ́. December 2023 la dá ẹgbẹ́ yìí sílẹ̀. Kí ni èròǹgbà yín? Èròǹgbà wa láti dágbẹ́ yìí sílẹ̀ ni pé ká bá lè ṣe àbójútó ara wa nílùú yìí gẹ́gẹ́ bí a ṣe jẹ́ àlejò tá tún jẹ́ onílé. So àwa tájọ pọ̀wọ́ rìn láti ibì kan, tá wá láti àgbègbè kan ní ìpínlẹ̀ Ondo nílùú Ọ̀wọ̀ àti àgbègbè ẹ̀. Àwa rí i pé èròǹgbà wa ni pé ká lè máa ran ara wa lọ́wọ́ àti wípé ká tún lè ṣe fún ìlú tá a wà yìí. Tá à ń pè ní pé to support our community and give back to the community where we are into, that is in this Toronto, Canada. So èròǹgbà wa ni ẹ.
ká jùmọ̀ kọ́wọ́ rìn ká bára wa ṣe pọ̀ ká ran ara wa lọ́wọ́ ká lè tún ran àgbègbè ibi táwa ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí lọ́wọ́. So gẹ́gẹ́ bí charity torí a dá ẹgbẹ́ yìí sílẹ̀ as non-profitable organization. So èròǹgbà wa nìyẹn o. tá a bá ń sọ nípa ti ìrànlọ́wọ́ Bẹ́ẹ̀ni. ìrànlọ́wọ́ pé oríṣiríṣi ó dẹ̀ wà lẹ́lẹ́kàǹkà bí irú àwọn ìrànlọ́wọ́ ni ẹ̀ ń fi ojú sùn láti ṣe fún àwọn ọmọ ẹgbẹ́ àbí ìtẹ́ ti ṣe. A ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìrànwọ́ tí a ò kàn lè máa kà lórí afẹ́fẹ́ gẹ́gẹ́ bí èròǹgbà wa bó bá lọ́ ọmọ ẹgbẹ́ tó ní nǹkan ń ṣe. So ní èdè ìlú wa a máa ń pè ní ìbáṣeun. So a máa dúró tì ádà ó fẹ́ sílé ni o àbí ó fẹ́ gbéyàwó àmì ó fẹ́ gbọ́mọ fọmọ fọ́kọ àbí ọmọ ẹ fẹ́ gbéyàwó. So a máa dúró tì gẹ́gẹ́ bí ẹbí nítorí ẹni tó bá ti darapọ̀ mọ́ wa àti di ẹbí kan. So ó dẹ̀ lẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ bímọ láàárín wa àwa náà ṣetán láti tún ràn án lọ́wọ́. So oríṣiríṣi ọ̀nà la fi ń gbà ran ara wa lọ́wọ́ bọ̀tẹ̀ èyí tó bá ṣíyọ lákòókò làwa máa ń ṣe láti ran ara wa lọ́wọ́. So bó ṣe jẹ́ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ làwa ń ṣe. So a dẹ̀ sì ti ń pinnu láti tún máa ran àwọn aláìní lọ́wọ́ ní ìlú bí tá a wà àti ní ìlú bí tá a wà ti wá. So bó ṣe jẹ́ nìyẹn. tẹ́ ẹ bá sọ wípé àwọn ọmọ ẹgbẹ́ wọn lè darapọ̀ mọ́ yín ní àkókò tó bá wù wọ́n ǹjẹ́ a ní ojúṣe kan tó yẹ kéèyàn ṣe kó tó lè darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí. Kò sójúṣe kan rẹpẹtẹ tó bá ti ní ìfẹ́ sí láti darapọ̀ mọ́ wa àwa náà máa gbà ẹ́ wọlé ṣùgbọ́n tó bá ti dọ́dọ̀ wa ẹ mọ̀ pé owó la fi ń ṣẹgbẹ́. Bẹ́ẹ̀ni. So àlówó owó ìwé ẹgbẹ́ kéréje ni owó ìdákọ̀mọ́ òun tọ̀ wọ́n á san kété tó bá dẹ̀ ti san àá fún ní ìwé ìdánimọ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́. So ó ti dára wa nìyẹn. So bó ṣe jẹ́ nìyẹn. So kò sí làágùn tàbí kò sí much processing lọ rẹpẹtẹ tá a máa ń fúnyàn téèyàn bá fẹ́ darapọ̀ mọ́ wa. Ọdún ọmọ Yorùbá ní ìlú Toronto tí à ń ṣe lónìí. Bẹ́ẹ̀ni. Kí ni pàtàkì ẹ̀ sí ẹ̀yin àti sí àwọn ọmọ ẹgbẹ́ yín? Pàtàkì ẹ̀ ni wípé à ń ṣe eléyìí gẹ́gẹ́ bí àṣeyẹ wẹ̀jẹ wẹ̀mu láàárín ara wa lẹ́ẹ̀kan lọ́dún. Torí ẹni tó bá wà níbí báyìí kò sáàyè fún oníkánukú a máa ń lọ bí iṣẹ́ ṣùgbọ́n a wá ya arú ọjọ́ ẹ̀ní yìí sọ́tọ̀ bá ṣe máa ń ṣe lọ́dọọdún nìyí. So àjọ jẹ àjọ mu a lè ríra wa. So ó jẹ́ àkókò láti ká ìpàdé fún wa ká bára wa pàdé. Ó possible gan ó lè jẹ́ ẹ̀kan lọ́dún báyìí làwa ń rẹ́ lòmíì. So ó jẹ́ ìdùnnú fún wa ká máa ṣe irú àṣeyẹ yìí. So àwọn inú àwọn ọmọ wa náà dẹ̀ máa ń dùn tó bá ríra wa tó pọ̀ bẹ́lẹ̀ tá à ń gbèdè ara wa pàápàá jùlọ àwa tó jẹ́ pé ọmọ Oòduà ta lédè kan lẹ́nu ta dẹ̀ wá láti ibì kan. So ọmọ ìyá kan ní gbogbo wa gbogbo ìlú tó wà ní Oòduà bí kankan so èdè kan ní gbogbo wa. So bó ṣe jẹ́ nìyẹn. gbèsìbìrì. Ẹ̀yin jẹ́ ọmọ Ọ̀wọ̀ bẹ́ẹ̀ ni. Ìpèlé Ọ̀sẹ̀. Bẹ́ẹ̀ ni mo jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀wọ̀ then orúkọ ẹgbẹ́ táwa dá sílẹ̀ Ọ̀wọ̀ Ìpèlé Ọ̀sẹ̀ the Southern Association. Ní tẹ́lẹ̀ rí Ọ̀wọ̀ Ọ̀sẹ̀ Ìpèlé ibìkan náà la wà títí di òní olónìí ibìkan náà la wà. So àwa wò pé tá a bá pè ní Ọ̀wọ̀ nìkan because àwọn kan wà tó ń jẹ́ Ọ̀wọ̀ community nìkan. So ó ṣeé ṣe kẹ́ni tó wá láti Ọ̀sẹ̀ local government kó máa feel somehow pé ǹjẹ́ òun belong sírú bí eléyìí. So àwa wá ronú pé kí ló yẹ o jẹ́ kẹ́tí àkákàtì ẹ̀ kó gbogbo àgbègbè wa pọ̀
ẹni tó bá wà lọ́yìn ọ̀sẹ́ tó wà ní ìpele tó wà lọ́wọ́ jẹ́ ká pè papọ̀ so tí ọmọ ọ̀sẹ́ ẹni tó wá láti fọ́n òkè lóṣẹ̀ and some other areas that so tábàjọ wà nínú ẹgbẹ́ kan so a ní sense of belonging ìpè tiwa ni tiwa so kì í ṣe orúkọ Ọ̀wọ̀ nìkan la pè a pè ní Ọ̀wọ̀ ìpele ọ̀sẹ́ descendant association ẹnikẹ́ni tó bá wá láti agbègbè wọ̀nyẹn láti dùn ní o òtẹ́ o mòrú o kí ló ń pè lóko òkàrọ̀ ìfọ́ ìmèrè bẹ́ẹ̀ lọ ìkànnì gbogbo wa so bá ṣe kórúkọ yẹn pọ̀ nìyẹn kó lè dè mọ́rán. kí n tó máa lọ ǹjẹ́ ẹ lè bá wa sọ èdè abínibí sáwọn olùgbọ́ wa àti àwọn olùwòran wa ní ilé kí wọ́n lè mọ̀ wípé lóòótọ́ lẹ wà ní ìlú Canada àmọ́ ẹ tí ì sọ àṣà ẹ tí ì sọ èdè ẹ tí ì sọ ìṣenù. bẹ́ẹ̀ni. kẹ́ fi èdè náà kẹ́ fi gbà wọn nímọ̀ràn. ẹ̀ràn lẹ́gẹ̀dẹ̀ òrálé wọn kí n gèdè yẹn o èmi olóyè gíga Ajigbuwa of Owo Kingdom Napoleon Adelowo òun kí n gèdè yẹn o mo ti jẹ́ ọ̀kan náà olóyè ẹgbẹ́ ọmọ Yorùbá yẹ̀hún Canada mo jẹ́ igbákejì alága vice president of Yoruba Community Association in Canada mo dẹ̀ á jẹ́ president Ọ̀wọ̀ ìpele ọ̀sẹ́ descendant association in Canada so àwa ṣe àjọ̀dún rẹ̀ pé picnic wẹ̀jẹ̀ wẹ̀mọ́ dájẹ́ dámọ́ dábàrà wa ṣeré àkàtì gbọ̀kánọ́dán òun àwáṣọ ní o tó kẹ́ńbẹ́ rí gèdè àwọn ọmọ yẹ̀ngẹ́rì àwọn ọmọ odò àpáta òun yẹ̀ngẹ́rì gèdè yìí o èsì kókó náà wà o èsì bòbé èsì haúsá bẹ́ o èsì ọ̀wọ́n tífí ibẹ̀ èdè tífílà níbẹ̀ o so àwọn Yorùbá pọ́nbélé ọmọ Oòduà òun gèdè òun bẹ́ yẹ̀ngẹ́rì yìí o àwọn yóò wá láti Ìbàdàn yóò wá láti Ìlọrin yóò wá láti Ìjẹ̀bú yóò wá láti Ọ̀yọ́ yóò wá láti Ọ̀ṣun yóò wá láti Èkìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so òun ẹ̀hún bẹ́ẹ̀ o so Ọlọ́run á ràn gèdè wa wọ́ o àdìkà gbújà ara wa láyọ̀ àtàláfíà o ẹ̀yàn lẹ́ gèdègèdè o. Vice President. Yoruba community, Canada.
Orúkọ mi ni olóyè Fúnmi Olúmádé tí gbogbo èèyàn mọ̀ sí ìyá mẹ́tò ti ìlú Canada. Mo jẹ́ ọmọ Yorùbá pàtàkì. Mo jẹ́ ọmọ ẹgbẹ́ Èkó Lagosians of Canada. I'm the PRO. Èmi ni alukoro ẹgbẹ́ Èkó Lagosians of Canada. Mo dẹ̀ ti jẹ́ igbákejì olórí lẹ́ẹ̀mejì ní Yorùbá Community Association. Àwọn Yorùbá náà fi mí jẹ ìyá mẹ́tò of Canada ní 2001. Wọ́n ṣe ayẹyẹ rẹpẹtẹ fún wa. Àwa mẹ́ta náà fi joyè ìgbà náà lọ́hùn. Wọ́n fi Yínká Fánìdé jẹ Amúlùdún of Canada. Wọ́n fi Bísí Adédèjì jẹ Bámowé of Canada. Wọ́n fi èmi jẹ ìyá mẹ́tò of Canada. Ìyá mẹ́tò náà ló ń bá mi káàkiri torí mo mẹ́tò gan. Yorùbá Canada Day là ń ṣe lénìí tí gbogbo ọmọ Yorùbá ní abẹ́ àkóso Yorùbá Community Association tí a ní ìpele kọ̀ọ̀kan ìdúró kọ̀ọ̀kan níbí báyìí Ìjẹ̀bú Èkó gbogbo ẹ̀ ló wà ń bí à ń ṣe àjọyọ̀. Ọdọọdún la máa ń ṣe léyìí, a máa jẹ oúnjẹ tó wù wá, a máa ṣe eré ìlú oníkálùkù. So àwa Èkó la ṣẹ̀ṣẹ̀ ṣe tiwa tán ń sìn àti bàbá pọ̀. Àwọn Ọ̀wọ̀ wà ń bí, Èkó wà ń bí, Èkó Lagosians of Canada. Àwọn Ìjẹ̀bú wà, àwọn Rẹ́mọ wà, àwọn Èkìtì wà, àwọn Ìjẹ̀ṣà wà, àwọn Oǹdó wà, àwọn Ìlàjẹ wọ́n pọ̀ orúkọ wọn pọ̀ báyìí Ìlàjẹ kìíní kan mi rántí gbogbo orúkọ wọn ṣá. Gbogbo ọmọ Yorùbá nílùú lóríṣiríṣi ló pé síbí lẹ́nìí. Oúnjẹ gbogbo ìlú wọ́n ti gúnyán lórí fíìdì wa bíbà ní ibi tá a wà yìí wọ́n ti gúnyán kọjá. Ìyànú odó. Ìyànú odó ni òótọ́ gbé iyán kaná. Wọ́n ṣe ẹja, àwọn Èkó ṣe ẹja, wọ́n ṣe àkàrà, wọ́n ṣe dòdò, wọ́n ṣe gbogbo iṣu. Ṣẹ̀mọ̀ àwọn oúnjẹ Èkó yẹn tó gbogbo ìlú ṣóúnjẹ ìlú wọn. Àwọn Ìjẹ̀bú ṣe Ìkọ́kọrẹ́ gbogbo wọn bẹ́ẹ̀ yẹn ṣá. Òun la ṣe àwọn àgbàlagbà ẹgbẹ́ náà dẹ̀kun bí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi dárúkọ yín fáwọn èèyàn wa. Orúkọ mi pọ̀ o, ẹ jẹ́ n fún yín ní péréte ń bẹ̀. Bóyá kí n sọ pé mi ni Mọ̀rúfù Ọmọ́táyọ̀ Àdìsá ọmọ Abdulwahab. Ọmọ Olúgbò ní. Ìbàdàn ni mí o. Ìbàdàn. Ọmọ lásì ni nípa pàtó lóje lọ láwà. Tọ̀dọ̀ irú kí là ń pe aṣọ yìí àti báwo ni ìpìlẹ̀ rẹ̀? Ṣé níbàdàn tí a ẹ̀sìnkì la máa ń pè, àwọn ẹlòmíì máa ń pè ń dànsíkí. Bẹ́ẹ̀ níbi tèmi ti dàgbà nínú ilé wa àwọn bàbá tó tọ́ mi ẹ̀sìnkì ni wọ́n fi sí mi lẹ́nu. So ẹ̀sìnkì ni màá pè é. Ǹjẹ́ ẹ lè sọ díẹ̀ nípa aṣọ yìí fún wa? Ó lè sọ tíntínní mi lè sọ díẹ̀ torí díẹ̀ pọ̀ ju tíntínní lọ. Torí tí n bá ní mo mọ díẹ̀ àwọn tó mọ púpọ̀ máa takò mí. Mo mọ̀ pé mo mọ díẹ̀ ń bẹ̀ torí pé mo gbọ́dọ̀ bàbá mi tó jẹ́ ránṣọ̀ránṣọ̀ tán dẹ̀ fi lé wa lọ́wọ́ tán tó fi lé àwọn àbúrò mi ẹ̀gbọ́n mi kọ̀ọ̀kan lọ́wọ́ kọ́lọ̀ bá ń fọ̀rún kẹ́ wọn. Ẹ̀sìnkí náà máa ń pè mú ìsọ́lẹ̀ kan. Wọ́n máa ń rán bọ́n ṣe rán bùbá àti ṣòkòtò náà ṣe ṣùgbọ́n gígé ẹ̀ láti lẹ̀ ó yàtọ̀ sí ti bùbá àti ṣòkòtò. Ó wà láàrin bùbá àti sapara ni tó dáa máa kan sapara ká tó kan agbádá. Ẹ̀sìnkí wà láàrin bùbá àti sapara ni. Ǹjẹ́ ó ní irú ìgbà kan tá a máa ń wọrú aṣọ báyìí? Torí pé ìlú òyìnbó la wà ó nígbà a lè wọnú òtútù kò gba òtútù dúró rárá ṣùgbọ́n tá a bá dèlú wábi tá a ti wá lọ kò sígbà tá a lè wọ̀ o kò sásìkò tí ò bá lọ kò sì sakọ tá a lè fi ṣe. Eléyìí kan dùn mí ni nǹkan kan wà níbẹ̀ tó dùn mí ẹ̀yin lè mọ́ ṣàkíyèsí ẹ̀ kọ̀lápò ẹ̀sìnkí tẹ̀ máa ń ní àpò méjì báyìí eléyìí ò ń ṣe àpò
ó máa ń ní àpò ẹ̀ wọ́n á lẹ̀ láti inú ni bí àpò agbádá. A lè sọ pé nǹkan tó ń ṣe síbì náà ń pè ní dálejò dúró. Dálejò dúró. Ẹ bá a dárúkọ yín fún àwọn èèyàn wa nílé. Dípò Adégbẹ̀san lórúkọ tèmi, ọmọ ìlú Ìjẹ̀bú-Igbó. Ọdún tá à ń ṣe lénìí, ọdún a máa ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún, a máa ń ṣe ní Sátidé tó bá tẹ̀lé Independence Day, tó bá tẹ̀lé Canada Day. Canada Day là ń pè ní Independence Day Canada, tó máa ń bọ́ sí ọjọ́ kìíní oṣù keje ní ọdọọdún. So bí ìyẹn ṣe lọ nìyẹn. Mo rí pé àwọn èèyàn kan pọ̀, mo dẹ̀ rí àsíá kan tí wọ́n sọ pé Ìjẹ̀bú Heritage. Ṣé Ìjẹ̀bú tún wà ní ìlú Toronto ni àbí báwo ni ìyẹn ṣe jẹ́? Ẹ ṣe gan. Nǹkan tá a ṣe pé ní heritage gbogbo ni pé gbogbo ibikíbi tí yòówù tí Ìjẹ̀bú bá wà ní Canada yìí la ṣe pé ní Ìjẹ̀bú Heritage of Canada. Tá bá wò dáadáa, heritage ó pa gbogbo Ìjẹ̀bú pọ̀ lápapọ̀, kò ya bóyá Ìjẹ̀bú-Igbó, Ìjẹ̀bú Òde o, Rẹ́mọ o, Àgọ́-Ìwòye o, gbogbo ibi tí Ìjẹ̀bú bá pín sí ṣá la ṣe pé ní ìtumọ̀ heritage tàbí sọ ní Ìjẹ̀bú Heritage of Canada. Ẹ dẹ̀ mọ̀ pé ibikíbi tá a bá lọ ó yẹ ká lè máa gbé ìlú wa lárugẹ. A dẹ̀ máa ń gbàdúrà pé kọ́lọ̀ jẹ́ ká tàjò gbé sájò. So ibikíbi tá a bá ti wà a gbọ́dọ̀ jẹ́ kán mọ̀ pé rúùtù wa ibi báyìí láti ṣẹ̀ wá. Ẹ jọ̀ọ́ kí ni pàtàkì wẹ̀jẹwẹ̀mu tèmi yìí fún àwọn ọmọ Ìjẹ̀bú àti fún àwọn àgbàlagbà àti àwọn ọ̀dọ́ wa? Ó ṣe pàtàkì nítorí pé ẹlòmíì gan irú àpéjọ báyìí láti máa ríra wa. Ẹlòmíì wà tẹ́ pé a lè má ti rí bí ọdún 5 sẹ́yìn, ṣùgbọ́n irú báyìí a dẹ̀ máa ń polongo ẹ̀ gan tó jẹ́ pé everybody gbogbo èèyàn wọ́n máa fẹ́ láti wá kópa. Tẹ́ bá rìn káàkiri ẹ máa rí bọ́n ṣe oríkàkúta àṣeyá, ẹgbẹ́ ọmọ Ọ̀wọ̀, ẹgbẹ́ ọmọ Ìbàdàn, ẹgbẹ́ ọmọ Èkó, Ìjẹ̀bú, Kwara, àwọn ìlú tó wà ní abẹ́ number 1 Yorùbá Community Association ló jẹ́ gbogbogbò. Lábẹ́ ni gbogbo àwọn ìsọ̀rí ìlú kọ̀ọ̀kan, ìsọ̀rí ìkódọ̀ kan wà lábẹ́. So gbogbo ẹ̀ àjọ máa ń ṣe papọ̀ ní ọdọọdún ká tẹ̀lé mọ́ pé àwa náà ó ní bá ṣe jẹ́ nílùú tó. I can understand some people don't like embarrassment. No, I know. Husband,
àwọn tó ìwé kẹlẹ̀ Thank you.